You got it. I put it. You got it. Hey, baby. Hey, I got a waffle. I'm a waffle. Ọ̀tọ̀ kẹ̀kẹ́ náà tẹ̀lé kékeré ti ségere àìpọ̀ yìí. Ìlú náà sún ìwé àwọn àgbẹ̀. Kí o wà á tọ́ gbé bàbá mọ́mù wà á tọ́ gbé bàbá ẹlẹ́ wà tán. Dọ́mù ọdún wà. Ináwó ìhó wù rẹ̀ ináwó ìdí àgbẹ̀wò mú. Ináwó àwọn ènìyàn mú kẹ̀wé wà wọ̀ wọ́n. Lóde àtẹ̀tẹ̀ rẹ̀. Yes. Ọ̀pọ̀ àwọn 300 by 300. Yes. Ọ̀nà Dubai 200. 100 ní kiri. Iye náà ó ní àfi ìbọ̀lọ̀. Ìsì ní ẹjọ́ gẹ̀rẹ́ náà. Ìnáwó ọ̀tọ̀ ni mo dé kò tí mo rẹ̀ rí náà. Trust me. Trust you. Àwọn àbí àwọn ọ̀rẹ́ tó ń bọ̀ yẹn. Ara mi ló bí ìbúrú. Community. I understand. I understand. A way community issue. And that's how we do it. And we are doctor. Here we are with a verification. Verification here when we have here, we are doctor. So you understand them? It's just a community. I can't understand them. Baba Domu, in a marina, with the way we explain this, the moment we be very happy. Echo was so new. I thought of it. I don't want anything more than Namakueyo. But even when I was working here, you know, we're not in back. Your boy, what we say, Kakabo, he didn't even when I send the video going. You send it now. Maybe you're doing it now. You understand? So you have to win over more. You have so that we can go for all this. But yeah, you please me. I didn't know what move by. Where we come back? I want to. You look like so. You want to make a time. Yes, yes. Oh, one really impressive for years. I'm coming now. I'm getting. Take care of him. No, I don't want to take anything now. I don't want to take anything like drink. I don't want to eat. I brought one of the eateries. One of the something about the money. So what I need was just to take me pie and mineral. You know that's what we take for now at lunch. I cannot take anything apart from that now. So what I need is tomorrow morning. Why did I come to your mommy will be my way? I kick in my ear. I do what my mama do my for my what you say, Baba? Thank you very much. Thank you. Just the way I feel it inside my heart, then I also know it's that there's no other person that can take care of my properties apart from you. And what I mean with that, let's say about that. Let's say once again, let's say, Daddy, as I said, tomorrow morning, first thing tomorrow morning, you know, in Canada, I know you have to mark your time. Once you say 7 is time. So really, I will come early. Okay. Nevertheless, Yakuro, a gift in a luggage, a package. So, when as a man, I know what
So we say, Baba, let me be going. Okay, I'm not tomorrow morning. Okay, come, sir. Once again, thank you very much, sir. Thank you, sir. Okay, one year. Okay. Àníwá gbé àṣàṣì gbé wọn yóò sì gbé. Àkèrè bí èrè ni iye sí lọ. Ìwà àtàwọn akẹ́rì rẹ̀ ó sì pàlọ́ àyùmú ẹ̀gbẹ́. Ẹni kèrèkèrè ni mọ́rí kèrèkèrè ni. Ìmọ̀ wọ wà nìyẹn. Mo wá rí ẹ fún. A ní ìyá fún. Iwu! Èkì àfihàn máa fi hàn. Ààrẹ ẹ̀bùn máa ṣe ti gbẹ. Ọ̀gbìn yẹn ààrẹ àṣàṣì gbé ní ẹgbẹ́ yẹn. Ìgbà pẹ́ Ajá àbí ẹ̀yìn báyìí kìí gbẹ̀yìn. Wọ́n ní wọ́n bọ̀ wà nínú mi ní wọ́n gbẹ̀yìn. ẹ má ta. Ó yẹ kí wọ́n yàn. Ìwé sọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ lọ́nà. Ó bọ̀ wọ́n lọ. Ẹ̀yìn mọ̀ wọ́n gbà fi. For me, all vision way you wait here. Then I will tell you, know, we are my way. Wait here. Nothing. It's never so away. That is, until they call in where most of our received about the land, we have a community verification. We made the Nigerian for verification. So no, okay. Or we are where I should come for that. No, there's no problem. Since we are where now, then you get up now. That's the only thing. I mean, that's the only thing. Which way me? If you were my boy, How do you mean? it's only says on white vow. How do you mean? From where my boy? We are my boy. What kind of what? My women up. Me my ruda. Nami we go kiri ni gari ni medo ya bonona. Me ma bege na verification. Me ma understand. E ma ni o we ne mo ya de. Otoni. E dey kesakwe. That's one thing okay came away. Dey kesakwe. I go back work I know. Say first thing tomorrow. Ogi de na. Boy is no man idi we akin aba na. Ah? Eti we de na ne gwana mi ogwala. Agito lejo amadolo yi go kede ne no wari emeni ni yabona na ai me eri unji eti we de na when am your wala. That makes you a good woman. So that's what you're supposed to do as a good woman. So what are we talking about now? He said tomorrow morning and then you can supply. They can supply, you know. So let's go see tomorrow morning. Alright? If one we man ma bi me. Me no ya we ni. Ama obi we no eti asezonu wa. Okay, tomorrow morning, your money, so I go to the hotel, got the property, then we'll go to the house straight. To the other way, okay? So I'm not hungry. And when I'm not with you, I am not. I wouldn't be able to write ticket. Who might be naked? Who want it, boy? I'm not hungry. Well, then I didn't buy a mineral and interest, so I don't think I can eat anything now. Hey, I'm a young galawa. You can go alone. I'm coming. Go, Tota. I said I'm okay. Just a little gap, you get to another country. A little gap, you go to another state. That's how it is. That's everything over here. My brother. Alright. Go yo. Otene no wa bi mo yo we ni keke katoni. What will you go to people eba ni? Don't go there. I say, man.
He has been tricking us his all his while. Hey, my brother, I say, when you do retire, I say, when you retire, when you do I say, when you get the one. You understand? So, why you go, what feeling can never do? That nothing. Or talk about me, I know. Even you go buy home where he had the Lotona Bolo. No. But one day I will come as well. Igero, and I wear near Field Busselou. No, because my mother did me on. And you know, tell when you Mokba, any game, those properties, over, this and that. I don't know where have a property now when you over whenever you have a lot of money, you just came back, that's not the issue. I never for all these things. We still need property in the year and we see I need because of the money. Only the problem wrong make cut up because me him young neck bay. Let me tell you. They don't go ahead. They don't know my brother. They know me akwa ba na gutega ke agbe. I gutega me. My brother, oh now na be ni meje we are do na I get it down na. Ah ri e ko igban. What's it very? Go one you born your auto me. Oh God. I'm over. No waka ka bo down e wo. E won the opportunity na na ya do nonsense na. Odo ya ga we mo pa ni se ha me. Omo ko e mo. O ga o pe an get down. The thing is, one thing really I will you understand. My brother, I don't know. It's not what dying for. You wrap those property. The one is not for them. I have a bottle of anything. Very good. Okay? So what dog is you talk your all the easy. Just let them. You understand? So let me get a bottle of anything. So let me together. Get the sun here, and then I always power. Alright? Come. Your phone. Hey, you may come move now. Please, as a yours, I say. What the bread? What the bread? Not any level. Jump one, jump two. I is the fire. Bread, wait. This one down there. Small one, 400. You know, me bakery yam with bread now. Maybe better than those. How much is it? Small one for 400, you know. How now I can eliminate the bread here? Because I don't want to be beating. Isha, you make me beat you for fresh bread again. See now. I want to meet you. All what TV video. Agegero. Many market. 1,500 you have been massing. Yara day, marry 200. If you come back. Hey. Let's see. Later. That's a bread in our friend now. I hear from a Mujawa, wari. Itwa, eko mugwe. When you exhausted now, mugwe ni wa mighty gbera gun. Ni la so to ni anyira mi.
ene na nile ba me sini to e ko mu wa hu wa pese we ma yu wa ri hu andi ko mo pa e ra me mama wa ene dem wo hi ni ya yawo ìgbéyàwó ani se nu wa na to nu na eru wa ta lo baba he ibi ta lo ru wa baba he a wo ha ka ke no ri ko no we iwa wo ha o ka ke no ri ko no odion de ne ru da no ri ko wo ha ami gboni le do a so agbe ebe iguan ituwa eri mewe gugu na eri mewe gugu na to isuwa lórí ẹbíṣẹ́ yẹ lórí ẹ máa yọ ìwọ̀n ẹgbẹ́ lórí jẹ́ ibi ẹ̀. wọ́n sùn mọ́. ìdí pẹ̀ ìrìnà gbá mi òfin mẹ́wọ̀n tẹ. bàbá ọ̀hán mi yẹn wọ́n ní àmà wẹ́wẹ́ pápá ti rí yàn ní fi ọ̀nà rí yàn ìwé náà sọ̀rọ̀ àgbẹ̀ rẹ̀. ọ̀rẹ́ ẹ̀ tètè ọ̀gbìn wọn ni mẹ̀gbẹ́ yọ̀ ọ́ lò. ọ̀rẹ́ ẹ̀ yìí rẹ̀ mi. ẹ̀rọ tí ìwé rẹ̀ rí ọ̀rẹ́ jẹ ọ̀rẹ́ sẹ́mi yọ ọ̀hún àwọn ọmọ ẹ̀ ń lẹ́rù mọ́gẹ́ wọn òun bẹ̀ fọ́ọ̀mù sọ́ọ̀mù ìwé ni ìyá ọmọ rẹ̀ ní ìwé lórí ìṣẹ̀lẹ̀ wọ́n yìí ìwé ni ọgbọ́n ìwà ọ̀ ilé ọgbọ́n ìwà ọ̀ ẹ̀yà tó bọ́ ní ọgbọ́n ìwà ọ̀ bá dání ẹ̀sùn wọ̀ ní rẹ̀ èyí yẹ fẹ́ ń wé dò òun yẹ ká yẹ kẹ́kọ̀ọ́ wẹ́ẹ́ ni wàá fi property yẹn ní ilé ọgbọ́n ìwà ọ̀ jáde wọ́n ẹ̀jẹ̀ ẹ̀ka tó tà yìí bẹ́ẹ̀ kàmi gbọ́ ní ọmọ ìwọ̀n ìgbìmọ̀ bẹ́ẹ̀ ni yọ òfin mọ́nà bẹ́ẹ̀ fi ìwọ́n kò bọ̀ lágbogbo ó wẹ̀ ní bọ́ọ̀lì màáwù náà. gbẹ̀mọ̀ wà gbẹ̀mọ̀ ó kí àwọn ènìyàn ní ẹ̀fẹ̀ ní lébọ̀ ibi sí ẹ̀ wà lágbogbo ìdẹ́nà kan ìmọ̀ àkàwọ̀ ẹ̀ dẹ́gun náà gèlè ẹ̀ gbọ́ tẹ̀lé lọ́jọ́ yìí lọ́wọ́ tó lẹ́gẹ̀rẹ́ kì ẹ̀kìnì tó dáná náà ó fi òkèlè ògbàmẹ́ níyàfẹ́ ní fi ẹ̀gbọ́ ẹ̀kẹ́ ó fi ọmẹ́. ní ẹ̀bọ̀n náà wà á dẹ́gun mẹ́ kàràkàrà náà. mẹ́ẹ̀ tí ẹ̀bọ̀n mi bí èmi ìmẹ̀ tí ẹ̀bọ̀n mi ọ̀sẹ̀ ilẹ̀ yà tiẹ̀ bọ́ọ̀lù wẹ̀lẹ̀ ó wà fi wẹ̀lẹ̀ yà bẹ́ẹ̀ tí a fi wẹ̀lẹ̀ ìmọ̀ yẹn tó fi wẹ̀lẹ̀ yàrá ìrẹ́bí àdó fi wẹ̀lẹ̀ èyí dìbà yẹn náà fọ́ọ̀rọ̀ ẹ̀ jẹ́ ìfọ́ọ̀rọ̀ ẹ̀ ní màálẹ̀ náà mẹ́ni. ó fọ́ọ̀rọ̀ mẹ́. yes ó màálẹ̀ ní bẹ́ẹ̀ ìtrọ́sì wẹ̀ sábà tẹ́lẹ̀ ní ojú yẹn náà fi yẹn yà lẹ́kẹ́ òfin lẹ́nu ní wọ́n yẹ kó pàtì ọ̀rọ̀ yẹn náà kà mọ̀ wọ́n ní fíọ́mẹ́ yẹn ló àgbẹ̀ rẹ̀ gbó ẹ̀ ó wọ̀ ní bí nìyẹn yàrá gbọ́dọ̀ rẹ̀ wà rọ̀ ní à wà rọ̀ ní. ìwé ni ó ti mi lọ́jọ́ dé ọ̀rẹ́ kù ẹgbẹ́ mi jọ̀rọ̀ ojú ẹ̀ gbogbo ọjọ́ máa ń gbọ̀gbọ̀ wọ́n jáde à. ìwé agbóhùn ẹ̀gbìn náà. lẹ ìwé mi lọ́kọ̀ mọ̀ ẹ́ wọ́n sún lóògì láyẹ̀ òfìyé ọ̀rẹ́ àbúrò gbé sùn ní. màá yá fúnfẹ́fẹ́ màá yá hàn mọ́sọ̀ ọ̀bẹ̀ ẹ̀yìn màá ní ìwàgbọ́ màá gbé sùsù gbálẹ́gbálẹ́. ẹgbẹ́ ọ̀hún wọ̀ ìwọ́n máa gbé ayé àmì ìrùnmọ́gé wọn òun fọwọ́ sọ màdúlé ìwé nìkan mọ̀ rẹ̀. ní ìwé ìwé gbogbo. ẹ ó ti ìwé ọbẹ̀ gbogbo ilé ìwé gbogbo. mẹ́máyà lé ipa ẹ̀dọ́gba ìwé kọ́lù tó àzọ. ọmọ kan náà wọ́n ṣe é lónìí ìyá gbé. Ya sẹ̀sí gbọ́ kan. Ebi àwọn àlọ́ mi yìí. Ebi ọ̀sùn mú. Ọmọ ayé kú ẹ. Sista Obiye, ọmọ ayé wẹ̀ o. Ọwọ́ ayé dun yà mí gan, wetin yà gbẹ́nà rẹ̀ kó yà gbẹ́nà kẹ́kọ̀ọ́ rẹ̀. Ẹ má tún gbẹ̀tà mi mìíràn. Ògbólókò náà wọ́n gbé màá mímú ọ̀yìn náà. Ẹ dídá ògbólókò náà wọ́n gbé. Ìsáyẹ̀ sẹ́mi ẹ̀. Náyì kàwù kẹ́kẹ́ ní adé
na nu na awu keke na ja ugudia no para no wina do yangi lu bari ni magete ni ona wa meri pa ona ri ye ne no to ni gbe no to yo to ya tete gbe ri fula ta bugo to ijiri abi mi gbe beri o ni agbe no re ko ye gbe no ke ko de ma tete o igi awa me ri re na iri na obi je mi ye gbe asa ti ge yin Nomakueyo la o oko yo to keka me o no gbe to e kan o abeje ki gba fama mi de o eye do kan wa zaze emi abuna anya mi opa na ge o urere ye ni ha ruda oga si megbe o be su wegbe ave mi ni ya fefe awon to ni ya fefe ko wa ke ya ona me ti se ae ime unu pe ani wu oda fun wo ki anya e be di tama we na kege ni ade ije me ye me da se ba emi opa re no ge o oga ta ga se werere kiani agbo gwarere ri ogwele le igwi me ga jo ime mori onya we ime ki an se be pa wo ba ma ono gbela to gba wa mewa ah ese ya fefe ni ma uno na do mi ewe ero parapa ido se baga ero pa no wi na ro ni ma do ki ne no fa ne lo keke no mo ba to le gbe me ni tama we na bi je me se gbe seti me ma yere eye do kan wa za se bunia werere je se me no gbo ta batan rere je oye ku e wi ga jo imi Yaro de bawo, yaro de bawo. Tapo. You come up for Delta. You not many hours. You company. You say one like this one. Tapo, you sure? Yes. You sure? Yes. Well, yeah. Yes. You sure say one like this one? Yes. Okay. Yaro ge ba o, ge ba yaro. Yaro ge ba o. O yo kan. O ya we na na. Ona yo kan ni. Èmi ka wa we se. Ọmọ ye lu kai ya wo lu kai mo wesi ẹ ma fẹ́ mọ̀ ẹ ma fẹ́ mọ̀ yeye sùpọ́pá náà ìlú méje ẹ̀bùn náà ọmọ sẹ́ wà débi adé ìlú ènìyàn sọ náà gẹ̀ẹ́bùn náà gbígbá ẹ̀bùn náà ẹ̀ dábọ̀ wá wọlé òkè bàbá mi ká o yàrá ìgbéra o akíyan. Ọ̀sẹ̀ tún nàá. Ọmọdé kóyọ̀ àwa mi fi tọ̀gbà fún ọ. Ìyá ló fi ọmọ. Òkè àmà bàbá. Nígbà kan. Òkè àmà yìí. Ẹ ti mi nù sí mi nù tó ń lòdì. Mẹ́rí mi wá àwọn èèyàn sọ̀rọ̀ bí afẹ́fẹ́ wà fi ọ̀pá rẹ̀. Yà sẹ́ gbé mi yọ sí ìmọ̀gbẹ́ òbí yé rẹ̀. Ẹ̀yí wọn bí o, kòkòrò òbí rẹ̀ wọn wà fi afẹ́fẹ́. Àwọn olùrẹ̀ yẹn rẹ̀ wú. Ẹni yà dé, ebi rẹ̀ pọ̀pọ̀ ẹ̀ máa bàbá, ọ̀yà mi bùrẹ̀ adé náà. Yàrá gbẹ̀rẹ̀ wàá wò ní ìlú. Ọba ìhòòrò ya kì í tọ̀nà gbẹ̀rì. Ìhòòrò wẹ̀ lámẹ́wẹ̀ gbẹmọ ayé ọkọ ẹ̀. Èmi ẹni ya fẹ́fẹ́fẹ́ méjì ní ewé gbẹdọ̀ yá ẹ̀. Ìyá kò yẹ kìkì bí adé. Náà bàbá. Dínú yìí kò dínú yìí rẹ̀. Yàrá. Oníkà àwọn bọ̀lù. Gbèké adé lẹ́bẹ̀ẹ́dẹ̀ níyà ni. Ènìyàn ká mọ̀ wọ́n. Ẹ sísà, èmi wọ́n sọ ní wàfọ̀n.
Boni ya boyade. Ni ya boyade. Ini kiri ni. Yaro, yaro joro, joro, yaro joro. Dematie ọmọ. Idiwe. Bobe bari. Ogo, Ifa, Iha, Ine, Ise, Iya. Yaro joro. Dia. Bobe baweri. Ogo ni ya fi ongu e. Ni kiri ni. Ezizani mo pe ni won so no nya ba na so. Na mu ja lo ni. Uwekwa. Ma bere ni we na kwa na. Eya no so obo no to temi we ya de gbebu we dey. We ke se pa de gba na so gba baba na nya. Ile ko so awon ni se. Ebe na la pe. Mota. Na. Yiri to. Yaro joro, ọmọ ẹni òtò náà ìdó náà lẹgbìn náà wẹ àìní owó ẹni yẹn náà dò dún náà lọ kéke ìyàwó ìlú kéke. ẹbí gẹdẹ náà. wọ́n ṣe bàbá. ẹgbẹ́ mi yà kún un ní yà kún un sí ní níta ni. wọ́n ṣe bàbá. Yaro. Ele ya fún wa sún owó ni wọ́n yà dé lóko. Èyí mẹ́rọ̀. Àwọn yà tẹ́. Baba ọ̀tàlùwẹ̀ wà nù mọ́. Olùsá ọ̀ọ́yà tábìyàn. Ènìmàrí ní ìwé wá o. Ènìmàrí ní òkè ènìmàmáwù ọ̀yà tábì. Ìrànlọ́ máa kí lọ́tà máa wọlé. Ó mọ̀ náà. Wọ́n yẹn lè nà. Má pa máa bá bàbá má pa o. Gúnlẹ̀ ẹ̀ bá gùn lórí. Bẹ́ẹ̀ni bẹ̀rẹ̀ wo bí màá da ẹ̀ bó ma ya tẹ́ bó ma ya nẹ́ ẹ̀gẹ́gẹ́ ya ti mẹ́ta mọ́ rẹ̀ àná ìnùsà wẹ̀. Nusa. Máyé. Ẹ má tàn. Ẹ mẹ́rin má pa náà. Ìmọ̀ mi tọ́ máa rẹ̀ àwọn ọlọ́pàá màá gbé ìtura. Báwo la bẹ ìnùsà wà lága mú wà ọ́ tó fi tura. Wẹ̀ connection wà ní tura gbá mi. Bóyá ẹ̀rù màá gbé ẹ̀ mú wà. Ṣé ló máa rẹ̀ máa lò ẹ̀ kí ni Nusa fi dòwò. Ẹ mẹ́gẹ́rẹ́ yẹ. Agboya kọ́kọ́ lórí ẹbí gbogbo bó pààlà. Nusa náà isi na we magereta. Mata. Òyìn ni Nusa máa yé. Ọba Manuel. Àwọn wà hẹ́. Nusa. Orí okun orí okun dé orí di ìwé o ìdí ìwé ìwé wọn wà ní bọ́ọ̀kì rẹ̀ ìwé ní kẹ́rẹ́ fún gbogbo ní gbogbo òṣèré ìwúdò lọ́wọ́ òdì ọ̀wẹ̀lò àfihàn ọ̀wẹ̀ ọ̀wẹ̀lò ìyọ́dù tó bọ́ fẹ́fẹ́ ìpẹ́pọ̀ torí èèyàn ló fẹ́ pè wọ́n ọ̀wù dòdì lórí káà ìrọ́bìn ayé ìwé ìpè ní àwọn orídìí àsìkò sálẹ̀ ìwé ìpè ní àwọn orídìí àlè ó wà ní bọ́ọ̀kì yẹn wúdòdò wẹ̀ ìdí ìwé gbígbà àti ìran tó gbọ́dọ̀ kan sún wọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n ni tèmi ń lẹ́wà gbé ohun ọ̀yà gbé tó wà fìdí ìpàdé ìrọ̀lẹ́. ọ̀gbọ̀n èyí ó yára. yẹ̀jẹ̀.
what's in it? What's in what can they? What's in it? Can somebody come and help me, please? Door! Jesus! Door! Sílùlẹ̀ wá kẹ́ ìwé. Ṣé mo wà ọ̀dà fún mọ́? Ọ̀sẹ̀. Ọmọ bá nílé. Kí á tẹ̀ gbàgbọ́ ẹ̀. Ọmọ náà pẹ́ ẹ̀ sí ọmọ kankan náà bẹ̀rẹ̀. Ọ̀pẹ̀lẹ̀jẹ̀nà. Iye jẹ́ wọ́n kọ́ rí. Ọmọ ní ọ̀sẹ̀. Ẹ wọ́n máa tọ́ ma. Orí yóò lọ kó yà sínú ẹ̀ náà. Nàìjíríà náà ní ọ̀sẹ̀ lọ́mú wọn wò bẹ́ẹ̀ ṣeré àbẹ́ ẹ̀gẹ́ yọrí náà. Ẹjọ́ bá tẹ̀ wọ́n mi. Nọ́ọ̀lẹ́ mú ayọ̀ hospital. Dàmẹ́. Ọmọ mi ẹ̀mí ya. Ṣé àwọn yàrá mi ẹ̀mí ya? Mo máa bá bẹ́ẹ̀ fà. A máa ń fi ọwọ́ mi. Ó sì ní. Rọ̀hán. Ó jẹ́ rí àmì ẹ̀ o. Ẹ̀rí àgbọ̀njẹ́. Ẹ̀rí àgbọ̀njẹ́. Ẹ̀rí àgbọ̀njẹ́. Ọ̀sẹ̀. Ọ̀húnúkẹ́ náà fi ẹ̀sà fún ọkọ̀ òwúdé. What's your name? What one? What's your name? Huh? You've been away. What to talk about? I can't hear you. You're going. You're going right going. What to talk about? Oh, what is that? Can you tell me? I'm not going to call you. What to talk about? What to talk about? Papa. Awade ìyá máa yá ìlágbẹ̀yẹ yìí àṣeyọrí ọkọ̀ yìí rí rẹ̀ òun yẹn awú yìí ọmọ ya tó wú wá ìwúwọ́ ìkànnì ó wúwú kẹ̀kàn iye ayé ìyàbọ̀ sí òtò fẹ́fẹ́fẹ́ ní owó ìyẹ́gùn rẹ̀ rí ẹ̀wà yìí ọ̀pá mi.
mẹ̀yẹ́ sọ ẹgbẹ́ abúlé ẹ̀ṣọ́ ní àkó àwọn ènìyàn lórí ọ̀rọ̀ da ọ̀hún ní ọ̀pọ̀ àpàràkàkì lórí ẹ̀yìn náà ní ọdún táàbù wà èyí owó ìlú ní tó lẹ̀ sọ ẹ̀. inú ẹ̀ tẹ̀kẹ̀ lórí ẹ̀. bàbá ìwà mi làmì ẹ̀ ìtàn gbìyànjẹ̀gbẹ́ di agbọ́n ìyàdọ̀gbìn náà lè gbẹ̀ ẹ́ ẹ̀ náà wọ́n ní támàwẹ̀. Orí ẹ̀dẹ̀gbẹ́ di agbọ̀n. Orí ẹ̀dẹ̀gbẹ́ di agbọ̀n. Bẹ́ẹ̀ àti mọ́tò mọ̀ mẹ́nu ọ̀yá àdẹ̀gbẹ́ adé. Lẹ́sọ̀ ẹ̀rọ wọ́n yẹ ẹ̀dẹ̀gbẹ́ di agbọ̀n. Náà ní nàmí ewu wọ ìwà mi ẹ̀sọ̀ ẹ̀ fún kí wà mí ní àwòkù mi ẹ̀sọ̀ ẹ̀ ọ̀rọ̀ nà Joseph. Wọ́n yí wọ́n bá támá ní ẹ̀dẹ̀gbẹ́ di agbọ̀n. Ẹ̀kọ́ Amina. Nọ́mínà sí Amina. Bàbá mi àti ìwé náà kàkà bọ́ tó ń wẹ̀rẹ̀ gẹ̀ẹ́ ìdílé náà wíyẹn mi nánà. Lẹ́ẹ̀dùn sí mi ò bí ẹ̀dọ́ bí lálẹ́ àwòwò. Bàbá lọ́rí mẹ́rọ̀ ilé àti lọ́rọ́ wẹ̀ yẹn sọ ìwé ìgbéra ajá náà ìwé ìgbéra ajá náà lọ́dún wọ́n rẹ̀ màtáyà ẹ̀rẹ́gbẹ̀ náà lẹ́yìn màtáyà lọ́wọ́ fún ìgbìmọ̀ fún ìgbìmọ̀ pé sọ ìgbéra ajá bí wọ́n ló gbọ́ ọ̀rẹ́ yà wà lẹ́gbẹ̀ náà àwọn ìmọ̀ àyà ló yẹ sọ ìrà ló wà ẹ̀sẹ̀ ìwé ìgbéra dé lọ́wọ́ gbọ́ ọ̀rẹ́ yà wà ọwọ́ ní lọ́rí mẹ́rọ̀ bàbá o. Wọ́n wà náà yẹ sọ ìrà Iye nà ọ̀tá. Ẹgbẹ́ náà yẹn gbẹ. Ìwọ́n ò gbèsè lọ. Wọ́n ò gbé sọ̀rọ̀ ló gbé ní ìwọ̀n. Tàbí mo bí ọ̀ mo ń tàbà wẹ̀. Àárín owó ìwé ni ìwé ìwé ìdí lọ wà láì. Ọ̀wà káì. Ọ̀pọ̀ ìgbé wọ́n fi àti gbogbo gidi kan gbé náà. Wọ́n ń dé ìdàgbẹ́. Owó lọ́dọ̀ gbẹ̀rẹ̀ wọn gbẹ̀rẹ̀ wọn gbẹ̀rẹ̀. Wọ́n àwọ̀ kan náà ìka ká máa náwó àwọn ìyá rẹ̀ náà lónìí nínú kíá kí àánú ọ̀wọ̀ kan náà wọ ìyá yìí nìwé jọ náà. Tèmi lórí ẹ̀mẹ̀rí ẹ̀nu ha. Bẹ́ẹ̀ ni ìyá náà wọ̀ kan bí abẹ́ náà wọ̀ ìyá ó ní máa yẹ. Ọ̀ka wímọ̀ rí bù. Wọ́n á rú pọ̀. Lálẹ́gùn ẹ̀ tàmà wẹ̀. Ìyẹn ni a mú wò bọ́ náà. Fúnfin arúgbó da wa òun fi orí àwẹ̀ náà yẹn wúyà gbọ́dọ̀ sí palọ̀ gbogbo ìgbẹ́jẹ̀. Àbọ̀nà. Àwọn ọmọ náà ní òsì padà yàwó ẹ̀wọ̀n sí padà. Àbàkù àbàkù ayáwó ẹ̀wọ̀n gà pé wọ́n rí ẹ̀. Pàpé ló jẹ́ pé àlórí ẹ̀ akíá. Akẹ́wọ̀n dá. Àmìnà. Wọ́n mìnà sẹ̀. Bàbá ìtàmàwẹ̀ nẹ́ẹ̀. Ebo bá wọn yẹ dẹgbẹ tí a gbọ́, àwọn yẹ dẹgbẹ dé, àwọn yẹ adogbin náà lè gbé yẹn. Àlùfáà náà lè gbé yẹn. Ọ̀dẹ̀gbẹ́ dẹ̀ plẹ́ẹ̀nì náà lọ́yà àjà. Ọ̀rẹ́ wọ ọkà gbé. Ọgbẹ́ rẹ̀. Ǹda wẹ́ẹ́mẹ́ nìgbò yẹ gbé yẹn ọ̀dọ́ ọmọ gbòòrò yẹn. Gbogbo àyùwà wọn náà. Eléfi ẹ̀kẹ́. Ètò yà fẹ́ yín àbí ẹlẹ́wẹ́. Mo kébù nílé ya kí n. Ọmọnà. Kókó wọlé. Ahi ẹ̀rí yẹn ẹ̀gbá ní àhín àbí. Ìyẹn ẹ̀fọ́ náà bí yẹn ní kálá wọ́ wa. Ena. Gbogbo gbàtọ̀. Ee. Orí ẹ̀sẹ̀ orí wà. Abuja bitu. Edoba de gbedo sabe. Ason savant. Oba na me no se no ruki. Ya na rege. Ya ma ni ya uye yi. Ya ha mi ya we otomi we no mi. Ihi ave ji okin ni bere. Age we mere mo nfua. Ya so wa na ya do wa me ama o de me ama. Egun me mi gbe, egun me mi mu. Gogo ya so wa na o ko kin ave do ya ba yo. E ba gbe ma hu amuye po.
Uwadiae. Ọmọ ẹ̀fọ́ àtúkú Uwadiae. Anigina. Ẹ̀dọ́rọ̀ àbíṣe. Àbíṣe. Ọ̀tọ̀ ọ̀wáyà fẹ́ ní gbọ́dọ̀ fọ́kùnrin. Wáwẹ̀. Ẹ̀bá wọ́n yà. Wá pé yìí. Ọ̀tẹ̀ àwọn ẹ̀. Báyìí jẹ́ bí náà kúkẹ́ kún ọ́. Ọ̀wẹ̀ ọ̀sùn ni iná ọ̀wẹ̀ yẹ sọ̀rọ̀ náà kálọ̀. Ìjẹ́ o. Ẹ sọ̀rọ̀ mi gbọ́ wọn. Wẹ̀ yẹ sọ̀rọ̀ kálọ̀. Ẹ sọ̀rọ̀ mi gbọ́ wọn. Ọgbà ẹgbẹ́ ni bọ́ọ̀kì rẹ̀ bọ́ọ̀ rẹ̀. Ṣé wọ́n bọ̀ náà gbà kẹwẹ́? Ìjẹ́ wọ́n gbẹ́ bọ̀. Òbí ẹ̀ Listen. ẹ̀ sọ̀rọ̀. Daniel ẹsẹ̀ wẹ̀ kí a bọ̀ ẹ̀. Ilé. Làá. Ẹni yẹ fẹ́ sùn. Ẹ̀yà ni náà. Yẹ ti yẹ mọ̀ mí ni. Gbẹ̀ni mẹ́rin kú bàbá náà gbẹ̀rẹ̀ wà lánàá òwòdó la. Ìmẹ̀ ìyí kú jẹ́kẹ́ má láyé wọn náà. Ààrẹ mi ò kó ìmọ̀tò òkú bá ààrẹ mi ò bọ̀dọ̀ òwòdó. Ọ̀gá òkú àbúrò ẹ̀kú ẹ̀kú àná. Yẹ ti sàpọ̀ lórí. Ẹ̀mí pàpẹ́ ọ̀bùn ẹ̀ má kan. Yẹ ti sàpọ̀ lórí. Fọ gbogbo ẹ̀ gbẹ̀mí ẹ̀ kà gbẹ̀. Lọ́tí sàpọ̀ lórí lórí bẹ́ẹ̀ ni wọ́n yà wù ẹ̀. Okay. Oto ka olukade. Yes. Ìhà sayọ̀. Ìhà sayọ̀ ni. Ìtàwé rẹ̀. Bí náà fi àgbẹ̀ fẹ́rẹ̀ àmà ìwà. Yes. Kí ló ń tọ́ bẹ́ẹ̀? Yes. Ní ọ̀dẹ́ bí àmà ìwà. Wọ́n àmà yìí. Wọ́n kọ́ ní yín yọ̀ ní àgbò à. Ìyàrá ìwọ̀n kí ni òbí mè. Òbí mè wẹ̀ tí ẹ̀yẹ̀ tí wẹ̀ ẹ̀yẹ̀. Yes. Ọdẹ wẹ̀ bù. Nítorí àpò ọ̀dọ́. Kí ẹ̀rẹ̀ jẹ ìyẹ̀ ẹ̀yà láàyè. Afigbede mọ̀wé dà yẹ. Afigbede mọ̀wé dà yẹ. Ìmọ̀ iṣẹ́ ti mọ̀wé. Ọ̀ya wa bí wẹ̀rẹ̀ náà wò. Thank you. Ẹ̀mí ọ̀nì tẹ́lẹ̀ lọ́wọ́. Jàbẹ̀ họ́ lẹ̀. Àwọn ọmọ rẹ̀ ọ̀pẹ́ ń ké fìyẹ́ sá. Mẹ́rin tó rẹ̀. Ọ̀pẹ́ ń ké tó. Orí adọ́gbàrọ̀ náà mọ̀ Ọ̀nì tí a mọ̀ wẹ̀. Orí ìyẹ́ ewu fi ní ewu ní now. Wọ́n á dójú ní ewu sọ̀sẹ̀ ńlá. Ọ̀pẹ́ ayé náà ta. Ọ̀dí orí gbọ́dọ̀ wú ni. Ọ̀dí mèsọ̀ wẹ̀. Ẹ̀rí náà ìrẹ̀lẹ̀ wọ̀ ìwé. Nínú sọ àyàgbọ́n rẹ̀ orí kárọ̀ ìlú jà. Yàrá àníwé kì í sí ìṣègùn dà ọ̀ rẹ̀. Ẹ̀rọ yín lè dè gọ̀gọ́. Ìyé rẹ̀ wọ̀n mú. Ìrí lè. Nínú property wẹ̀ ni wáyé náà ló yẹ lẹ́nu kù. Wọ́n yẹ gbọ́ kwa. Ọyọ́ àgbọ̀ mọ́. Ọ̀pọ̀ wá ní òkè ọ̀yọ́ parí mi pinnu. Ọyọ́ gbẹ̀gbẹ̀ mọ́. Yà á gbọ́ ọmọ rẹ̀ yìí. Ẹni lẹ́nu ọ̀wẹ́ àbẹ̀ sítórì nù tara ṣe sítórì náà yà fẹ́. Ìyọ́ ni yé ẹ̀kẹ́ ní lu ikọ́ ni yé gu rẹ̀ ní yà bọ̀ wáyé. Ẹni náà yẹ gbẹ̀tà mi nìyà ẹ má yà tà mí lẹ́nu ẹ̀yà lùwẹ̀ wẹ̀. Kí wọ́n lùgọ́ wẹ̀ sí. Má bọ̀ wá. Ọ̀hún má dùn. Àbí má lùgọ́ wẹ̀ sí dáadáa. Ìkìlá ló fẹ́. Ẹ ti jọ. Ìmọ̀ wọn lùgù yọ̀ wọn o. Ẹ iwu ti jọ. Ìmọ̀ wọn lùgù yọ̀ wọn. Ẹ ti jọ sà ti jọ. Ẹ ti jọ dúgìlì bọ̀ wá. Ìyá mọ̀ ìyá ẹ sọ àmì gbọ́ mi náà. Mẹ́rin ló ṣe yìí. Ẹ sọ àmì gbọ́ mi náà. Yẹ́sùn wa kárọ̀ bá. Ẹ ò dára báyìí. Ẹ ti ìgbẹ́ olúwẹ̀ wò wá gúnmi gúnmi. Ẹsẹ̀ nínú. Ọmọ wẹ̀ ṣe. Owó àná tó bẹ́ẹ̀ kẹwẹ́. Adéyẹ̀ ọ̀gbọ̀n ló tó wúra lómi oye èmi yàtọ̀ tìyì. Àmọ́ ayé yẹn bẹ̀rẹ̀ yà láyé náà gbọ̀ wúra ló gbùgbé. Bọ́ọ̀lù fẹ́rẹ̀ wọ. Owó abọ́ kẹwẹ́. Òtọ̀ yà fẹ́ ìjẹ́rìí yà fẹ́ kẹwẹ́. Lẹ́yìn. Abo ìjànà. Wọ́n ẹ̀kọ́ mi lẹ́yìn. Bú àgbèrè gbé wọn. Wọ́n wọ́n kí mi lẹ̀ fẹ́rẹ́ bá náà. Ọ̀gì yẹn ìwẹ̀ àdéhùn ẹ̀ gbé wọn awò gbé wọn. Ìgbẹ́ gbé tẹ́jà wọ́n wá gbọ́ gbé wọn. Mẹ́gbọ́. Gbé wọn. Ẹ bá àbọ̀ níye kọ̀ gbà. Iṣẹ́ o. Ekele ní yẹ bọ̀. Iṣẹ́. Ọdún tọ́ka. Ìyá rẹ̀. Ẹ kò lè kéde jamu wò. Iṣẹ́. Wàá sunwéré wà sunwéré. Iṣẹ́. Wàá dọ̀ kàn kó náà mẹ́. Iṣẹ́. Wàá dọ̀ sunwéré wà sunwéré. Iṣẹ́. O bọ́lá kàrà sun wà wá. Iṣẹ́. O bọ́ n'o ka mú nkúta. Owó ọmọ yẹn. Wà sunwéré wà sunwéré. Iṣẹ́. Wàá gbòòrò gbòòrò. Ìyá rẹ̀. Wọ́n ṣe náà. Sẹ́yìn ká. Ìyá rẹ̀. Èrú wà bí ayé o. Iṣẹ́. Bí ayé o. Wọ́n ṣe náà. Wúrere o. Ayẹ́kọ́. Ike kéré ẹ wùlé o. Ẹ wí bíi. Ìyẹn yàwó náà wí gbogbo. Ìyẹn. Ewu bẹ́ẹ̀ yàwó ni. Èyí àròdọ̀ ni ẹ yẹ. Ìyẹn yàwó náà wí gbogbo. Ìyá ọ̀bọ. Ara lóbi yẹ.
o do bo ni re wa ri to ta ya la wa ko do wa lu ku ya lo ye o yare o yare wa ko wa go bona o iwi go bo re de yare wa jore ewe afẹ́fẹ́ ni mu yawo no ko mu ya mo mo ro pa o ni o re aga lo emi ga lo we nu ku ka to bo we aba e nu le na to a lo efe no we nu we ma o ya mo ẹ bó yẹ yìí máa gbé o ẹ bó yẹ yìí máa gbé. o ka lele mẹ o da wẹ na wọ ọsẹ na o eva eha ene isen eha iyan. akíọ bẹ́ẹ̀ wọ́n náà wọ́n ọsẹ náà. ìyá dùkú o yẹ yìí máa gbé. akíọ ìyá rè ìyá rè ìyá.